ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. बदरी साहबा में bisimilahi rahman rahim uzuru sọ wípé nínú àwọn sàábé tí ó kópa nínú badr ọ̀rọ̀ nípa Hazrat Bilal ni à ń sọ lọ nínú khutbah tí ó kọjá tí òun sì ṣẹ́kù tí màá sọ nípa wọn ní èní. Hazrat Abu Hurairah wọ́n ní ẹgbàá wípé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n darí láti ogun Khaybar, wọ́n rin ìrìn àjò ọ̀hún ní òru. Nígbà tí wọ́n sì fẹ́ tí oorun bẹ̀rẹ̀ sí ní kùn wọ́n dúró láti sùn. Báyìí ni wọ́n ṣe sọ fún Hazrat Bilal wípé ìwọ ni wàá máa dáàbò bò wá fún àsìkò ìrun ní èní. Lẹ́yìn náà Hazrat Bilal wọ́n sọ wípé nǹkan tí wọ́n mú tí ọ̀rọ̀ wọn túmọ̀ sí òun náà ni wípé kí wọ́n máa ṣọ́ àsìkò ìrun tí fájìrì bá sì ti tó kí wọ́n jí àwọn. Lẹ́yìn náà nígbà tí Hazrat Bilal tí wọ́n gbọ́ nǹkan tí wọ́n sọ yìí, àwọn òṣùwọ̀n nǹkan tí wọ́n fún wọn òun náà ni wọ́n ṣe tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àtàwọn sàábé wọ́n sì sùn. Nígbà tí àsìkò fájìrì tí ó tó, báyìí ni Hazrat Bilal wọ́n ṣe dìde ní àsìkò tí fájìrì tó, wọ́n sì ṣe ètò ohun gbogbo. Ṣùgbọ́n báyìí ni oorun bẹ̀rẹ̀ sí ní kùn àwọn náà. Nígbà tí oorun kùn wọn lásìkò yìí, Hazrat Bilal jí lásìkò ọ̀hún mọ́. Bẹ́ẹ̀ náà sì ni sàábé kankan nu wọn náà ò jí títí tí ó fi di pé oòrùn yọ sí wọn lójú. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ni wọ́n kọ́ jí. Báyìí ni ọ̀rọ̀ yìí yọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam lẹ́nu tí ń sọ pé ìrẹ́ Bilal, ìrẹ́ Bilal. Bilal ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, mo fi àwọn òbí mi jìn fún yín. Ẹni tí ó mú yín dúró òun náà ni ó mú èmi náà dúró. Ìyẹn ni wípé oorun ni ó ṣe èmi náà. Báyìí ni wọ́n sọ wípé ó dáa náà ẹ já tẹ̀síwájú nínú ìrìn àjò. Wọ́n sì tẹ̀síwájú. Báyìí náà ni òjíṣẹ́ náà sàlám ṣe dúró ní àyè kan lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n sọ fún Hazrat Bilal. Wọ́n sì ṣe ìkọ́mọ̀. Báyìí ni wọ́n ṣe kí ìrun ṣubú fún gbogbo wọn. Lẹ́yìn ìgbà tí oòrùn ti yọ tán, nígbà tí wọ́n parí tí wọ́n kí ìrun tán, báyìí ni wọ́n ṣe sọ wípé ìrun tí ènìyàn bá gbàgbé ó ṣe kókó kó jẹ́ wípé ìgbà tí ènìyàn bá ti rántí rẹ̀ náà ní kí ó kí, torí pé Ọlọ́run ọba ó sọ wípé ẹ kí ìrun fún ìrántí mi. Ní àsìkò ìborí Mẹ́kà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí ó wọ inú Kaaba, Hazrat Bilal náà wà pẹ̀lú wọn ní ọjọ́ náà lọ́hùn. Hazrat Ibn Umar wọ́n ní ẹgbà wá wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní ìgbà tí wọ́n borí ogun Mẹ́kà, tí wọ́n borí Mẹ́kà, wọ́n wọlé tí Hazrat Usman radiyallahu ta'ala anhu, wọ́n pe Hazrat bin Talha tí wọ́n sì sí ilẹ̀kùn. Òjíṣẹ́ náà sallam, Hazrat Bilal, Hazrat Usama, Hazrat Usman bin Talha, àwọn náà ni wọ́n jọ wọlé tí wọ́n sì ti ilẹ̀kùn. Wọ́n wà nínú ẹ̀ fún ìgbà díẹ̀. Báyìí ni wọ́n ṣe jáde. Hazrat Ibn Umar wọ́n a máa sọ wípé mo jáde ní kíákíá, mo sì béèrè lọ́wọ́ Bilal wípé ṣé ẹ kí ìrun nínú Kaaba níbí? Àyẹ̀wò ni wọ́n ti sọ eléyìí. Hazrat Ibn Umar wọ́n a máa sọ wípé mo fẹ́ béèrè lọ́wọ́ wọn gbà náà wípé ìrun rákà mélòó ni ẹ kí? Lẹ́yìn náà Hazrat Bilal a máa sọ fún àwọn ènìyàn wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, wọ́n sọ bí tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam dúró sí nínú Kaaba láti kírun fún àwọn ènìyàn. Hazrat Ibn Abi Mulaika wọ́n sọ wípé wọ́n ní ẹgbàá wípé ní àsìkò ìborí Mẹ́kà, òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n fún Hazrat Bilal ní ìlànà láti lọ pe ìrun lórí àjà Kaaba. Báyìí ni òjíṣẹ́ Hazrat Bilal wọ́n ṣe lọ pe ìrun ní orí àjà Kaaba. Hazrat Khalifatu Masih kejì wọ́n máa sọ nípa ìborí Mẹ́kà wípé Hazrat Abbas wọ́n máa sọ nípa ìborí Mẹ́kà wípé Hazrat Abbas radiyallahu ta'ala anhu wọ́n mú Abu Sufyan lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n rí Abu Sufyan tí wọ́n sì sọ fún wọn wípé ó mà ṣe fún ọ, ṣé o tí ì mọ àmọ̀dájú dásìkò yìí náà wípé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ó ń bẹ? Ó ní èṣe tóun tí ì mọ àmọ̀dájú, ìbáṣe wípé Ọlọ́run ọba mi náà wà ní, ṣé kò ti ní ṣe àránṣe fún àwa bí? Wọ́n sọ wípé ó mà ṣe fún ọ
ṣé o tí ì mọ àmọ̀dájú títí di àsìkò yìí náà wípé Muhammad jẹ́ òjíṣẹ́ Allah bí? Wọ́n sọ wípé eléyìí ni mi ò tí ì ní àmọ̀dájú lé lórí. Hazrat Abbas sọ fún Abu Sufyan yìí pé ẹni àánú ó yá ṣe bàyàtì kí o lè di ẹni tí ó là àti wọ ìran rẹ. Ibẹ̀ náà ni wọ́n sọ pé ó ti yá tí wọ́n sì ṣe bàyàtì ní àsìkò ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé kò wá láti ọkàn wọn, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n lọ wọ́n padà di mùsùlùmí lódodo. Yálà bẹ́ẹ̀ ni wọ́n ṣe bàyàtì tí Hazrat Abbas sì sọ fún wọn wípé báyìí kó lọ bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ kó má di wípé wọn yóò parun. Nígbà wọ́n ní ìfòyà nítorí pé ará Mẹ́kà ò ní wọ́n jẹ́ tí wọ́n sì wòye wípé ìgbà tí ìyí Mẹ́kà bá fi tán lẹ́ẹ̀kan ṣoṣo kò ní sí nǹkan kan tí yóò ṣẹ́kù mọ́. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n fara kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìnira, ṣùgbọ́n wọn a máa ṣe àdúrà wípé k'Ọlọ́run jẹ́ kí ìrẹ́pọ̀ kí ó wá. Ṣùgbọ́n àwọn Ànsọ́rí wọ́n ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ léyìí. Báyìí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ wípé ó dáa náà ẹ tọrọ. Wọ́n á dáhùn wípé ṣé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ṣé ẹ ní ṣàánú fún àwọn ènìyàn yín bí? Nígbà ó ṣe pé Rahim Karim ẹni aláàánú òní òjíṣẹ́ náà sọ̀rọ̀ wípé èmi náà sì tún jẹ́ ẹbí yín tí ó jẹ́ wípé mo ti di mùsùlùmí báyìí. Wọ́n sọ wípé ó dáa náà lọ kéde ní Mẹ́kà wípé ẹnikẹ́ni tí ó bá wọ ilé Abu Sufyan yóò wà nínú ààbò. Wọ́n sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ilé mi ń kọ́, ènìyàn mélòó ni ó lè wọ inú rẹ̀? Ìlú ńlá ni ìlú wa, nítorí náà mélòó ni ènìyàn tí ó lè wọ inú rẹ̀? Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé ó dáa náà sọ fún wípé ẹnikẹ́ni tí ó bá lọ sí inú Kaaba yóò wà nínú ààbò. Abu Sufyan sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn èèyàn sì tún ṣẹ́kù. Wọ́n dáhùn wípé ó dáa náà ẹnikẹ́ni tí ó bá mú idà a ò ní sọ nǹkan, tí ó bá ju idà rẹ̀ sílẹ̀ a ò ní ṣe nǹkan kan fún un. Wọ́n sọ wípé bẹ́ẹ̀ náà àwọn ènìyàn yóò sì tún ṣẹ́kù. Wọ́n ní ó dáa náà ẹni tí ó bá ti ilẹ̀kùn ilé rẹ̀ yóò wà nínú ààbò. Wọ́n sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, àwọn ènìyàn kan sì wà nínú ìpẹ̀tẹ́lẹ̀ tí wọn yóò sì wà nínú tí wọn ò ní wà nínú ààbò. Báyìí ni wọ́n sọ pé ó dáa náà ẹ fún Bilal ní àsíá kan. Àbúrò Ahá tí wọ́n jẹ́ sàábé kan nígbà tí wọ́n ti jẹ́ sàábé kan nígbà náà lọ́hùn, wọ́n ṣe ìjọmọ̀ ìyá wọn pẹ̀lú Hazrat Bilal nígbà tí wọ́n ti ń ṣe ìjọmọ̀ ìyá ní Medina. Lára bẹ́ẹ̀ àwọn ni wọ́n lọ ṣe àsíá fún wọ́n ṣe àsíá Hazrat Bilal tí wọ́n sì fún wọn wípé kí wọ́n mú dání wípé èyí ni àsíá ti Bilal, wípé ẹnikẹ́ni tí ó bá dúró sí abẹ́ àsíá Bilal yóò wà nínú ààbò. Báyìí ni Abu Sufyan sọ wípé ó dára náà eléyìí ti tó, ní báyìí Mẹ́kà yóò wà nínú ààbò. Wọ́n sọ wípé ẹ fún mi ní ìyọ̀ǹda kí n lọ. Wọ́n sọ wípé bẹ́ẹ̀ ni máa lọ. Àwọn ni wọ́n jẹ́ adarí tí wọ́n sì ju idà wọn sílẹ̀, torí náà wọ́n wọ inú Mẹ́kà pẹ̀lú ìfòyà, ìyẹn Abu Sufyan. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ̀yin ènìyàn ẹ ti ilẹ̀kùn yín o, ẹ̀yin ènìyàn ẹ jùdà yín sílẹ̀ o, ẹ̀yin ènìyàn ẹ lọ sí inú Kaaba o, ẹ̀yin ènìyàn wọ́n mú àsíá Bilal dé, ẹ̀yin ènìyàn ẹ bọ́ sí abẹ́ rẹ̀ o. Báyìí ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ti ilẹ̀kùnlé wọn. Àwọn kan sá lọ sínú Kaaba tí àwọn kan sì ju idà wọn nù. Báyìí ni àwọn àsìkò yìí ni àwọn ènìyàn wọ Mẹ́kà tí àwọn ènìyàn sì tún bọ́ sí abẹ́ àsíá Hazrat Bilal. Ní àsìkò ọ̀hún Hazrat Muslim Maud sọ pé nǹkan tí ó níyì jù ní àsìkò náà lọ́hùn òun ni àsíá Bilal, torí wípé òjíṣẹ́ náà sàlám ni wọ́n ṣe àsíá ọ̀hún tí wọ́n yìí sọ pé ẹnikẹ́ni tí ó bá bọ́ sí abẹ́ rẹ̀ yóò wà nínú ààbò. Bó tilẹ̀ jẹ́ pé òjíṣẹ́ ńlá sàlám àwọn ni adarí, wọn ò sọ pé ẹni tó bá bọ́ sí abẹ́ àsíá òjíṣẹ́ ńlá. Bákan náà Abubakar ni ẹni tí ó wà pẹ̀lú wọn ò tó sọ pé ẹnikẹ́ni tí ó bá tó wà ní abẹ́ àsíá Abubakar. Nínú àwọn adarí tó ní Umar wà, síbẹ̀ náà wọn ò sọ pé kí ẹnikẹ́ni ó bọ́ sí abẹ́ àsíá Umar. Pẹ̀lú bẹ́ẹ̀ náà adarí èèyàn ńlá ni Hazrat Usman, wọn ò ní kẹ́nikẹ́ni ó bọ́ síbẹ̀. Wọ́n sì tún Hazrat Ali náà wà níbẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn tí wọ́n sì tún jẹ́ ọkọ ọmọ wọn, síbẹ̀ náà wọn ò sọ pé kẹ́nikẹ́ni ó bọ́ sí abẹ́ àsíá rẹ̀. Bákan náà Abdurrahman bin Auf, àwọn ni ẹ̀dá ọ̀hún tí òjíṣẹ́ náà sàlám sọ fún yín pé ní òdiwọ̀n ìgbà tí ìwọ bá sì ń bẹ láàyè kò ní sí ìyapẹnu láàrin àwọn mùsùlùmí, ṣùgbọ́n wọn ò ṣe àsíá fún wọn. Lẹ́yìn náà Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n jẹ́ àbúrò bàbá wọn
tí àwọn náà sì tún máa ń nígboyà wájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, wọn ò ní ìfòyà rárá. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọn ò ṣe àsíá kankan fún wọn. Lẹ́yìn náà gbogbo àwọn adarí àti àwọn ènìyàn onífúkànlẹ́ẹ̀kanná Khalid bin Walid tó jẹ́ ọmọ adarí wọn tí ó sì jẹ́ ẹni olórúkọ ńlá, Amr bin As òun náà jẹ́ ọmọ ẹni ńlá, bákan náà ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí wọn ń bẹ nílẹ̀. Pẹ̀lú bẹ́ẹ̀ náà òjíṣẹ́ ńlá ò ṣe àsíá fún ìkankan nínú wọn. Wọ́n ṣe àsíá tí Hazrat Bilal nìkan ni wọ́n ṣe. Kí ni nǹkan tí ó fà á? Kí ni ìwòye ibẹ̀? Nǹkan tí ó wà níbẹ̀ òun náà ni wípé nígbà tí wọ́n bá ṣe àkọlù fún ibi tí Kaaba wà, Abubakar wà níbẹ̀. A máa wí pé ìyá mi lẹni tí wọ́n ń ṣe ikú pa yìí, tí ó sì ti sọ wípé èrè òjíṣẹ́ Ọlọ́run ọba, ṣé ẹ ó ṣe ikú pa àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá yín níbí? Wọ́n ti gbàgbé ìwà ìbàjẹ́ tí wọ́n wù, tí wọ́n sì ń wòye pé ọmọ ìyá àwọn ni wọ́n jẹ́. Umar òun náà ń sọ wípé ẹ̀yin èrè òjíṣẹ́ Ọlọ́run ọba, ẹ ṣe ikú pa àwọn kèfèrí yìí. Ṣùgbọ́n nígbà tí ó tó dé àsìkò àforíjì, àwọn náà sọ pé báyìí àwọn ọmọ ìyá wa wọ́n wà nínú ààbò. Usman àti Ali náà máa ń sọ pé àwọn ọmọ ìyá wọn yóò wà ní inú ààbò, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti lé koko máwọn sẹ́yìn. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam fúnra wọn náà ní àsìkò tí wọ́n bá ń ṣe àforíjì, nǹkan tí wọ́n máa wòye òun náà ni pé nínú wọn àbúrò bàbá mi ń bẹ, àwọn ọmọ ìyá mi ń bẹ, àwọn ẹbí mi ń bẹ, àwọn ará mi ń bẹ. Tí n bá ṣe àforíjì fún wọn á jẹ́ nǹkan rí. Àwọn ẹbí mi wọn yóò wà nínú ààbò. Ṣùgbọ́n èèyàn kan ṣoṣo òun náà ni ó jẹ́ pé kò ní ẹbí kankan ní ilẹ̀ Mẹ́kà, kò sì ní ipò kankan nínú ilẹ̀ Mẹ́kà, kò ní ẹmẹ̀wà kankan ní Mẹ́kà, tí ò kan Ali, tí ò kan Usman, tí kò kan Umar, kódà kò kan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam fúnra wọn. Nínú ẹgbàwá tí mo ti ṣe lálàyé ní Jímọ̀ tí ó kọjá, nínú rẹ̀ àlàyé wà wípé wọ́n á máa dáàbòbò Abubakar àti òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní tó fi jẹ́ wípé ìnira eléyìí. Ṣùgbọ́n mo ṣe ní àlàyé pé ìnira kan àwọn Hazrat Abubakar àti òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam náà, wọn ò sọ pé Hazrat Muslim Maud sọ pé ìnira ò kan àwọn yòókù. Ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ní pé irú ìnira tí ó kan Bilal kò kan ará yòókù. Kí ni ìnira ọ̀hún? Òun náà ni pé wọ́n á ṣí wọn sí ìhòhò ní inú oòrùn gbígbóná. Nínú ẹ̀yin náà wo àwọn ènìyàn lè rìn pẹ̀lú ẹsẹ̀ lásán láì wọ bàtà, ṣùgbọ́n ibẹ̀ náà ni wọ́n fi ara ènìyàn yìí sí, tí àwọn ènìyàn sì máa tún wọ́n á pe àwọn géńdé láti máa tì wọ́n, tí wọ́n á sì gbé òkúta lé wọn lórí pé máa sọ pé Ọlọ́run ọba mi wà yàtọ̀ sí Allah, máa sọ pé irọ́ ni, òpùrọ́ ni Muhammad. Ṣùgbọ́n Hazrat Abubakar wọn máa sọ pé ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah. Lẹ́yìn náà ni wọ́n á tẹ̀síwájú láti máa sọ pé nǹkan yòówù tí ẹ bá ṣe ní ìnira fún mi, mo ti mọ̀ pé Ọlọ́run ọba kan ṣoṣo ni Ọlọ́run ọba. Báwo ni màá ṣe wá sọ nǹkan tí ó yàtọ̀ sí èyí nígbà tí mo ti mọ̀ wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam òjíṣẹ́ òdodo láti ọ̀dọ̀ Ọlọ́run ọba ni? Báwo ni màá ṣe pè wọ́n ní òpùrọ́? Lẹ́yìn náà wọ́n á tún tẹ̀síwájú láti máa fi ìyà jẹ wọ́n ní àsìkò àwọn oṣù oòrùn gbígbóná, ìyẹn ní àsìkò ọ̀gbẹlẹ̀. Ní àsìkò àwọn báyìí náà ni wọ́n máa ń ṣe fún wọn. Bákan náà ni wọ́n tún ń ṣe báyìí fún wọn nínú òtútù, tí wọ́n á wọ́ wọn pẹ̀lú okùn ní ilẹ̀lẹ̀ tí gbogbo ara wọn á sì kún fún ọgbẹ́. Wọ́n máa sọ pé òpùrọ́ ni Muhammad sallallahu alaihi wasallam, sọ pé Ọlọ́run ọba mìíràn yàtọ̀ sí Ọlọ́run ọba. A máa sọ pé ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah. Nígbà tí àwọn ọmọ ogun Islam tí wọ́n jẹ́ ẹgbàárùn tí wọ́n wọlé ní báyìí, wọ́n wòye pé àwọn ènìyàn tí wọ́n máa ń fi ìnira kàn mí, wọn ó wà nínú ààbò. Ṣé wọn ò ní gba ìnira kankan? Àwọn ènìyàn tí ó ṣe pé wọ́n ti ń wo ìwà ìbàjẹ́ fi ara ní mí. Ṣùgbọ́n nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé ẹnikẹ́ni tí yóò bá wọ ilé Abu Sufyan yóò wà nínú ààbò, ẹni tó bá wọnú Kaaba yóò wà nínú ààbò, ẹni tó bá ju idà rẹ̀ sílẹ̀ yóò wà nínú ààbò, nígbà ẹni tó bá ti ilẹ̀kùn rẹ̀ yóò wà ní inú ààbò. Ó ṣeéṣe kí ó wà nínú ọkàn Hazrat Bilal pé wọ́n ń ṣe àforíjì fún gbogbo àwọn ọmọ ìyá wọn, àwọn ìbátan wọn, wọ́n sì ṣe iṣẹ́ rere, ṣùgbọ́n ẹ̀san mi sì ṣẹ́kù. Báyìí ni òjíṣẹ́ náà sallallahu ń ṣe wòye pé ní èní èèyàn kan ṣoṣo òun náà ni àforíjì mi lè fi ara ní, ẹni òun náà sì ni Bilal.
wípé àwọn ènìyàn tí mò ń ṣe àforíjì fún wọn ṣe ọmọ ìyá rẹ̀ tí wọ́n bá ń fi ara ní àwọn tí ìnira tí ó sì kàn kò kan ará yòókù. Nítorí náà wọ́n sọ wípé ní báyìí máa gba ẹ̀san fún un. Ọ̀nà tí màá gba ẹ̀san fún un òun náà ni wípé yóò wà gẹ́gẹ́ bí àmì ìjẹ́ òjíṣẹ́ mi, tí àmì ìjẹ́ òjíṣẹ́ mi yóò máa wà tí inú Bilal náà sì máa dùn. Ni wọ́n ṣe sọ wípé ẹ ṣe àsíá fún Bilal. Ẹnikẹ́ni tí ó bá ti ń fi ara ní nígbà náà tó máa ń fi okùn wọ́, tí ó máa ń gbé òkúta lé láyà, ẹ sọ fún yín pé ní báyìí o, bí ẹ bá fẹ́ la àwọn ẹbí yín àti ará yín o, ẹ bọ́ sí abẹ́ àsíá Bilal. Mo ní àgbọ́yé wípé látìgbà tí Ọlọ́run bá láti inú ìṣẹ̀dá ilé ayé tí àwọn ènìyàn ti ní agbára, tí àwọn ènìyàn ti ń gba, tí wọ́n sì ń ṣetán láti gba ẹ̀san lórí àwọn ènìyàn tí wọ́n bá fi ara ní wọ́n, a ò rí ẹnikẹ́ni tí ó ní irú ìgbẹ̀san ńlá eléyìí tí ó tó yìí, eléyìí tí ó jẹ́ èyí tí ó wà fún Hazrat Bilal, tí ó jẹ́ wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ adarí ilẹ̀ Lárúbáwá tí wọ́n máa sọ wípé ò ní sọ wípé òpùrọ́ ni Muhammad sallallahu alaihi wasallam bí. Nígbà tí nǹkan wá yídà, àwọn náà ni wọ́n wá di ẹni tí ó ṣe wípé wọn yóò sáré láti wá tọrọ ààbò ní abẹ́ àsíá Bilal wípé kí ẹ̀mí wọn kí ó lè bá wà ní ìdóòlà. Báwo ni ọkàn wọn àti ẹ̀mí wọn yóò ṣe wà nínú ayọ̀ pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó, bí wọ́n ṣe ti máa sọ wípé mi ò kúkú mọ̀ bóyá wọn yóò gbẹ̀san lára wọn àbí wọn ò ní gbẹ̀san, mi ò sì mọ̀ bóyá àsìkò ẹ̀san yóò wà fún àbí kò ní sí, ṣùgbọ́n ní báyìí mo ti gba ẹ̀san. Gbogbo ọmọ ẹ̀dá ènìyàn tí máa ń gbé ẹsẹ̀ lémi ní àyà ní báyìí ó ti dẹni tí yóò máa tẹríba sí abẹ́ ọ̀dọ̀ mi. Èyí ni wípé ẹsẹ̀ eléyìí tí ó ń wà ní orí àyà mi tẹ́lẹ̀, orí òun náà ni yóò máa wà ní abẹ́ ẹsẹ̀ mi. Èyí ni ìgbẹ̀san eléyìí tí ó ju ti Ànábì Yusuf náà lọ, torí wípé Yusuf ó ṣe àforíjìn fún àwọn ọmọ ìyá rẹ̀ látàrí bàbá rẹ̀. Àwọn ẹni tí wọ́n ṣe torí ẹ̀ tí wọ́n ṣàforíjìn fún nítorí bàbá wọn ni wọ́n sì tún jẹ́ àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá wọn, ìyẹn àwọn ọbàkan wọn. Ṣùgbọ́n tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó jẹ́ ẹni tí ó ṣe wípé àwọn tí wọ́n fi ara ní wọ́n tí wọ́n sì ṣe ìbátan wọn ni wọ́n fi ara jìn, ni wọ́n ṣe àforíjìn fún. Eléyìí ó wà nínú ìwé Introduction to the Study of Holy Quran, ìyẹn eléyìí tí ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n máa sọ wípé ẹni báyìí ó sọ báyìí ní àsìkò yìí, ẹni báyìí ó sọ tọ̀hún ní àsìkò òun, ṣùgbọ́n ní àyè yìí ní àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àti ní àgékúrú, kò sí kùdìẹ̀kudiẹ kankan nínú àlàyé yìí. Nítorí náà ní ọ̀nà nǹkan tí yóò mú jáde àti ọ̀nà àlàyé rẹ̀ gbogbo ẹ̀ ni ó ti fojú hàn wípé nǹkan tí Abu Sufyan tí ó sọ wípé ìrẹ́ Abu Sufyan, bí àwọn ènìyàn Mọ́kà bí wọ́n bá gbé idà ṣé wọn yóò wà nínú ààbò? Wọ́n sọ wípé bẹ́ẹ̀ ni, gbogbo ènìyàn tí ó bá tilẹ̀kùn ilé rẹ̀ yóò wà nínú ààbò. Hazrat Abbas sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, ọmọ pé Abu Sufyan ó fẹ́ràn fàárí àti ìgbéra ẹni ga, nítorí náà ó lè máa wò látara bẹ́ẹ̀. Wọ́n sọ fún wọn pé ẹnikẹ́ni tí ó bá wọ ilé Abu Sufyan yóò wà nínú ààbò, ẹni tí ó bá wọ inú Kaaba yóò wà nínú ààbò, ẹni tí ó bá ju idà rẹ̀ sílẹ̀ yóò wà nínú ààbò, ẹnikẹ́ni tí ó bá ti ilẹ̀kùn ilé rẹ̀ yóò wà nínú ààbò, ẹni tó bá wọ ilé Hakim bin Hizam yóò wà nínú ààbò. Lẹ́yìn náà Abiru Waiha, ẹni tí wọ́n ti ṣe ní ọmọ ìyá Hazrat Bilal, wọ́n sọ wípé ní báyìí á fún Abiru Waiha ní àsíá pé ẹnikẹ́ni tí ó bá dúró sí abẹ́ àsíá Abiru Waiha, a ò ní sọ ohunkóhun fún sọ fún Bilal wípé máa ṣe ìpolongo báyìí lọ wípé ẹnikẹ́ni tí ó bá bọ́ sí abẹ́ àsíá Abiru Waiha yóò wà nínú ààbò. Èyí ni àwọn ohun àlékún nínú eléyìí ní àsìkò yìí nípa ìlànà tí wọ́n fún Hazrat Bilal. Ẹ wo àgbọ́yé àti òye tó wà nínú ọ̀rọ̀ yìí wípé àwọn ará Mẹ́kà wọ́n á máa fi ara ní Hazrat Bilal, tí ó ṣe pé Mẹ́kà ṣe ilẹ̀ ààbò fún wọn bí ó ṣe ilẹ̀ ìfòyà, ìpayín keke àti ìnira. Báyìí òjíṣẹ́ náà sàlám sọ wípé ní báyìí ọkàn Bilal á fẹ́ máa gba ẹ̀san, lórí náà ó ṣe kókó kí ó rí ẹ̀san rẹ̀
ó sì tún ṣe kókó kó ṣe wípé ìgbà ẹ̀san wa yóò wà ní ìbámu pẹ̀lú iyì Islam. Báyìí ni wọ́n ṣe wá gba ẹ̀san fún Bilal ní ọ̀nà wípé kí òun máa lọ níwájú kí ọmọ ìyá rẹ̀ kí ó sì máa mú àsíá wípé ẹnikẹ́ni tí ó bá bọ́ sí abẹ́ àsíá ọmọ ìyá mi yóò wà nínú ààbò. Ẹ wo bí ọ̀nà ẹ̀san òun ṣe lágbára tó, ẹ wo bí ó ṣe rẹwà tó nígbàtí Bilal tí ó ń ṣe ìkéde ní àsìkò ọ̀hún wípé ẹ̀yin ọmọ Mẹ́kà ẹ wá bọ́ sí abẹ́ àsíá ọmọ ìyá mi, nígbà náà ẹ wà nínú ààbò. Ní ọkàn rẹ̀ ní àsìkò ọ̀hún yóò ti ṣòfìfo fún ìgbà ẹ̀san. Nǹkan tí yóò máa níwòye ó ní pé ìgbẹ̀san eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n fi lélẹ̀ fún mi yìí ó ju òun náà ní nǹkan tí ó níyì jùlọ tí ó sì rẹwà jùlọ, kò sì sí nǹkan tí ó lè dára tó. Lẹ́yìn náà Hazrat Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì radiyallahu ta'ala anhu wọ́n sọ nípa sùúrù Hazrat Bilal nígbà tí wọ́n borí Mẹ́kà ní ọ̀nà báyìí wípé àwọn ìnira eléyìí tí ó ti kan Hazrat Bilal nígbà tí wọ́n ti sọ àwọn àlàyé wọn ṣáájú. Báyìí wọ́n sọ wípé ṣùgbọ́n ṣe gbọ́ o, nígbà tí ìborí Mẹ́kà dé, Bilal ará Abyssinia tí wọ́n máa fi ara wọn wọ́lẹ̀ tí wọ́n sì máa dúró tí wọ́n láyà. Ẹ wo irú àpọ́nlé tí òjíṣẹ́ náà sàlám fún wọn, ẹ sì wo bí wọ́n ṣe gba ẹ̀san fún wọn lára àwọn ará Mẹ́kà. Nígbà tí wọ́n borí Mẹ́kà, òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n fún Bilal ní àsíá kan, wọ́n sì ń sọ wípé ẹ̀yin ará Mẹ́kà o, bí ẹ bá fẹ́ dáàbò bo ẹ̀mí ara yín ẹ bọ́ sí abẹ́ àsíá Bilal. Bíi pé wọ́n ti sọ wípé àwọn ará Mẹ́kà tí wọ́n máa ń dúró sí àyà wọn nígbà náà lọ́hùn, wọ́n á fún ẹ ní ìró wípé ní báyìí o ẹ̀mí yín o, bí ẹ̀mí yín ó bá wà nínú ìdólà ní èní, nǹkan tí ẹ jẹ́ òun náà ni pé kí ẹ wá bọ́ sí ipò ìjẹ́ ẹrú Bilal, jẹ́ pé Bilal ni ó ti jẹ́ ẹrú wọn sẹ́yìn rí. Ní àyè kọ̀ọ̀kan báyìí ni ó ṣe máa ń rí ní orúkọ, ìbájẹ́ pé ọwọ́ Bilal ó ní àsíá wà àbí ọwọ́ ọmọ ìyá wọn àbí lórúkọ wọn, èyí náà ni àwọn ìyàtọ̀ pẹ́pẹ́pẹ́ tó wà nínú ẹ̀, ṣùgbọ́n nǹkan kan náà ni gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún tọ́ka sí. Nǹkan tí wọ́n sì mú jáde ó jẹ́ nǹkan kan náà. Hazrat Abdullah bin Umar wọ́n gba ẹgbà wá wípé ní ọjọ́ Eid òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n bọ́ sí iwájú pẹ̀lú ọfà wọn lọ́wọ́. Báyìí ni Hazrat Bilal ni ó máa mú ọfà wọn nígbà náà. Muhammad bin Umar ó máa ń sọ wípé Hazrat Bilal wọn máa wà ní iwájú wọn ní àsìkò ọ̀hún tí wọ́n bá ń lọ sí ibi tí wọ́n ti máa ń kí Eid, ó jẹ́ ilẹ̀, ó máa ń jẹ́ pápá ní àsìkò ọ̀hún. Báyìí ni ó sọ pé Najashi ìyẹn ọba Abyssinia ó fi ọfà mẹ́ta ránṣẹ́ sí òjíṣẹ́ náà sàlám. Òjíṣẹ́ ńlá mú ìkan, wọ́n sì fún Hazrat Ali nìkan, wọ́n sì fún Umar bin Khattab ní kẹta. Hazrat Bilal ọ̀ni èyí tí ọfà eléyìí tí òjíṣẹ́ náà sàlám mú sọ́dọ̀ ọwọ́ Hazrat Bilal òní ó máa ń wà, tí wọ́n á sì lọ síbẹ̀ tí wọ́n á sì tẹ̀síwájú ní wọ́n máa lọ níwájú wọn. Lẹ́yìn náà nígbà tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n papòdà, wọ́n á máa mú eléyìí níwájú Hazrat Abubakar. Lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n papòdà, ó wà nínú ẹgbà wá wípé Hazrat Bilal wọ́n lọ sí ilẹ̀ Syria láti lọ kópa nínú jihad. Nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n papòdà, báyìí ni àlàyé ṣe wáyé pé Hazrat Bilal wọ́n lọ sí ọ̀dọ̀ Hazrat Abubakar wípé èrè khalifa òjíṣẹ́ Ọlọ́run ọba o, mo ti gbọ́ tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n sọ wípé nǹkan tí ó dára jùlọ òun náà ni kí ènìyàn ṣe jihad lójú ọ̀nà Ọlọ́run ọba. Wọ́n á béèrè wípé èrè Bilal kí ni nǹkan tí ó fẹ́. Hazrat Bilal dáhùn wípé èmi náà fẹ́ kó ṣe wípé kí ẹ rán mi lọ fún jihad ní ojú ọ̀nà Ọlọ́run ọba títí tí màá ṣe di ẹni tí yóò jẹ́rìí kú. Hazrat Abubakar wọ́n sọ wípé ìrẹ́ Bilal mo fi Ọlọ́run ọba síwájú rẹ tí mo sì fẹ́ kí o rántí wípé mo ti dé arúgbó tí ó sì jẹ́ wípé mi ò ní pẹ́ papòdà, torí náà mo fẹ́ kó wà pẹ̀lú mi. Báyìí ni Hazrat Bilal wọ́n ṣe dúró sí ọ̀dọ̀ Hazrat Abubakar títí tí wọ́n fi papòdà. Lẹ́yìn ìgbà tí Hazrat Abubakar tí wọ́n papòdà, Hazrat Bilal lọ sí ọ̀dọ̀ Hazrat Umar tí wọ́n sì sọ ọ̀rọ̀ òun kan náà fún wọn, eléyìí tí wọ́n sọ fún Hazrat Abubakar nípìlẹ̀ṣẹ̀. Ìdáhùn kan náà tí Hazrat Abubakar fún wọn níjọ́ kíní àná, òun náà ni Hazrat Umar náà fún wọn. Lásìkò ọ̀hún Hazrat Bilal náà takú, wọ́n rìn kékin láti lọ sí ojú ogun tí wọ́n sì ń tẹpẹlẹ mọ́ lọ́dọ̀ Hazrat Umar.
báyìí ni Hazrat Umar sọ pé ta ni màá fún lójúṣe láti máa pèrún lẹ́yìn rẹ̀ nígbà náà. Ó sọ pé Hazrat Saad, nítorí wípé nígbà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam òun náà pèrún. Báyìí ni Hazrat Umar wọ́n ṣe mú ìrun pípè fún Hazrat Saad àti àwọn ọmọ lẹ́yìn wọn, tí wọ́n sì jẹ́ pé wọ́n fún Hazrat Bilal ní àti lọ sí inú jihad ní orí ìrìn kíkímọ́ wọn yìí. Èyí ni ẹgbàá kan. Ní inú ẹgbàá mìíràn, Hazrat ọ̀rọ̀ nípa ìpèrún lọ́dọ̀ Hazrat Bilal pèrún lọ́dọ̀ Hazrat Abubakar àti Hazrat Umar. Wọ́n ṣe àlàyé pé Musab ó wí pé nígbà tí òjíṣẹ́ lásán sàlám tí wọ́n papòdà, Hazrat Bilal ní àsìkò ọ̀hún wọ́n ṣe wọ́n pèrún ní àsìkò tí wọ́n ti sin òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Nígbà tí wọ́n pe ashhadu anna Muhammad rasulullah, nígbà tó jẹ́ pé ashhadu ni wọ́n máa ń pè nígbà náà, báyìí ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n sin òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, Hazrat Abubakar sọ fún Hazrat Bilal láti lọ pèrún. Hazrat Bilal sọ wípé tó bá jẹ́ nǹkan tí a ṣe fún mi ní ìyọ̀ǹda náà ni pé kí n wà lọ́dọ̀ yín ó nìyí, ṣùgbọ́n tó bá jẹ́ pé nítorí eléyìí ó ní ẹ ṣe dá mi sílẹ̀ ó dára, ṣùgbọ́n tó bá jẹ́ pé nítorí Ọlọ́run ọba ni ẹ ṣe dá mi sílẹ̀, nítorí náà ẹ fún mi ní yọ̀ǹda. Hazrat Abubakar sọ wípé ó dáa náà, torí Ọlọ́run ọba ni mo ṣe dá ọ sílẹ̀. Báyìí ni Hazrat Bilal sọ pé mi ò ní fẹ́ pèrún fún ẹlòmíràn lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Hazrat Abubakar sọ pé nǹkan tí ó fẹ́ lélẹ́yìí. Báyìí náà ni Hazrat Bilal ṣe wà ní Mẹ́kà títí di ìgbà tí Hazrat Abubakar tí wọ́n papòdà, tí Hazrat Bilal náà sì lọ pẹ̀lú àwọn ọmọ ogun sí ilẹ̀ Syria. Nínú ẹgbàá wa tó wà nínú Usudul Ghaba, wọ́n sọ pé Hazrat Bilal sọ fún Hazrat Abubakar pé tí ó bá jẹ́ pé nítorí èyí lẹ ṣe dá mi sílẹ̀ ni, torí náà máa dúró, ṣùgbọ́n tó bá jẹ́ pé nítorí Ọlọ́run ọba ni ẹ ṣe dá mi sílẹ̀, ẹ fún mi ní ìyọ̀ǹda láti máa lọ sínú jihad. Báyìí ni Hazrat Abubakar sọ pé ó dáa náà ẹ lọ. Báyìí ni wọ́n sì ṣe lọ sí ilẹ̀ Syria, ibẹ̀ sì ni wọ́n wà títí tí wọ́n fi papòdà. Èyí tí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá náà ni pé nígbà Hazrat Abubakar kọ́ ni wọ́n lọ, bí ó ṣe nígbà Hazrat Umar. Nínú ẹgbàá mìíràn, wọ́n nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n papòdà, wọ́n máa pèrún ní àsìkò Hazrat Abubakar bákan náà. Èyí ni ẹgbàá mìíràn. Nínú ẹgbàá mìíràn wọ́n ṣe àlàyé rẹ̀ báyìí wípé ní àsìkò kan Hazrat Bilal wọ́n rí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nínú àlá, tí wọ́n sọ pé ìrẹ́ Bilal èṣe tí ọkàn rẹ̀ lé kókó sí àsìkò ọ̀hún ò tí tó sí ẹwà bójútó wa bí. Hazrat Bilal wọ́n jí pẹ̀lú ìfòyà ní àsìkò ọ̀hún. Ní àsìkò ọ̀hún ilẹ̀ Syria ni wọ́n wà. Wọ́n sì dìde, wọ́n bọ́ sí orí ràkúnmí, wọ́n sì ṣe ìrìn àjò lọ sí Medina, tí wọ́n sì bọ́ sí ibi ibùdó òjíṣẹ́ náà sàlám. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lọ́pọ̀lọpọ̀. Ní àsìkò ọ̀hún òní Hazrat Hassan àti Hussein wọlé, tí Hazrat Bilal tí wọ́n sì fi ẹnu kò wọ́n lọ́wọ́. Nígbà tí Hazrat Hassan àti Hussein tí wọ́n sọ fún Hazrat Bilal wípé a fẹ́ kí ó ṣe pé ẹ̀yin ni ẹ ó pe ìrun subuh. Báyìí ni Hazrat Bilal ṣe lọ síbẹ̀ tó ń sọ pé Allahu Akbar, Allahu Akbar. Ẹni tí ó ní ẹ̀gbà ń wá, ó sọ pé àwọn ènìyàn wọ́n ní èyí mú ìjì dìde fún àwọn ènìyàn ní Medina. Nígbà tí wọ́n pe ashhadu an la ilaha illallah, àwọn ènìyàn dìde ní kíákíá. Nígbà tí wọ́n pe ashhadu anna Muhammad rasulullah, àwọn ènìyàn sáré jáde láti inú ilé wọn. Wọ́n ní ẹni tó gba ẹ̀gbà ọ̀hún sọ pé mi ò tí ì rí àsìkò ìgbà tí àwọn ènìyàn sun ẹkún tó báyìí rí. Àwọn ènìyàn rántí ìgbà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sì wà nínú ìfòyà. Nígbà khilafa Hazrat Umar tí Hazrat Bilal tí wọ́n tọrọ ìyọ̀ǹda láti lọ sí jihad, Hazrat Umar wọ́n béèrè pé kí ni nǹkan tí ó dá dúró láti má pe ìrun. Báyìí ni Hazrat Bilal ṣe dáhùn wípé ní abẹ́ àṣẹ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ni mo ṣe ń pe ìrun títí di ìgbà tí wọ́n papòdà. Lẹ́yìn náà ní abẹ́ àṣẹ Hazrat Abubakar ni mo ṣe ń pe ìrun, nítorí pé àwọn ni wọ́n ṣe aláàánú mi títí di ìgbà tí wọ́n ṣe papòdà. Mo ti gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé ìrẹ́ Bilal o, kò sí ìjọsìn kankan eléyìí tí ó ju jihad fi sabilillah lọ. Báyìí ni Hazrat Bilal wọ́n ṣe lọ sí ilẹ̀ Syria. Nígbà tí Hazrat Umar tí àwọn náà lọ sí ilẹ̀ Syria, ní abẹ́ ìlànà Hazrat Umar òní Hazrat Bilal ṣe pèrún. Wọ́n ní ṣáájú àsìkò ọ̀hún àwọn ò rí wọn kí wọ́n sun ẹkún tó báyìí rí. Hazrat Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì radiyallahu ta'ala anhu wọ́n sọ nípa
ìgbẹ̀yìn Hazrat Bilal radiyallahu ta'ala anhu wípé ní àsìkò ìgbẹ̀yìn ayé wọ́n lọ sí ilẹ̀ Syria. Ó tún wà nínú àlàyé pé àwọn ènìyàn wọn ò fẹ́ fún wọn ní ọmọ, ṣùgbọ́n nígbà tó yá wọ́n padà ṣe àlàyé pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ yìgì. Nítorí náà bóyá nígbà tí wọ́n lọ sí ilẹ̀ Syria ni wọn ò ti rí ẹni fẹ́ ni àbí kí wọ́n tó lọ síbẹ̀. Ṣùgbọ́n ní ṣókí nígbà tí wọ́n wà ní ọ̀dọ̀ ní ìgbésí ayé òjíṣẹ́ náà sàlám a gbọ́ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ yìgì. Hazrat Muslim Maud wọ́n sọ pé nígbà tí wọ́n wà ní Syria wọ́n tọrọ láti fẹ́ ẹnìkan tí wọ́n sì sọ pé ará Abyssinia ni mí, bó bá wù yín ẹ má ṣe fún mi ní ẹni tí màá fẹ́, tí ó sì jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tẹ́ bá torí òjíṣẹ́ náà sallam fún mi yóò jẹ́ nǹkan tí ó dára fún yín. Báyìí ni wọ́n ṣe yìgì níbẹ̀ tí wọ́n ṣe dúró sí ibẹ̀. Ṣùgbọ́n ní ṣókí wọ́n ti ṣe yìgì tẹ́lẹ̀, bóyá wọ́n ti wá papòdà tàbí kó jẹ́ pé àwọn aya wọn ò sí pẹ̀lú wọn ní ilẹ̀ Syria. Ṣùgbọ́n èyí náà nǹkan tí ó jẹ́ àlàyé òní pé wọ́n ti ṣe yìgì ní ìṣáájú èyí. Àwọn ẹgbàá mìíràn tí wọ́n ti sọ pé wọn ò ní yìgì tẹ́lẹ̀ rí, yálà kó wá jẹ́ pé wọ́n ṣe àlàyé mú ni Ọlọ́run bá ní ó mọ̀, ṣùgbọ́n níbẹ̀ wọ́n tọrọ yìgì tí wọ́n sì ṣe yìgì fún wọn. Ibẹ̀ náà sì ni wọ́n gbé nǹkan tí ó wà ní nǹkan tí ó fojú hàn, òun náà ni èyí tó wà nínú tí màá ṣe ní àlàyé síwájú báyìí. Hazrat Muslim Maud wọ́n sọ pé wọ́n pàdé wọn ní Hazrat Bilal pàdé òjíṣẹ́ náà sàlám ní ojú àlá lọ́jọ́ kan. Wọ́n sọ pé ṣé o ti gbàgbé wa ni, o ti wá sí ọ̀dọ̀ wa? Ní àsìkò ọ̀hún náà ni wọ́n dìde tí wọ́n sì kó èrò ìrìn àjò wọn, wọ́n di ẹrù ìrìn àjò wọn tí wọ́n sì lọ sí Medina, tí wọ́n sì bọ́ síbi kábàárì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lọ́pọ̀lọpọ̀ tí dí àwọn èèyàn fi mọ̀ yí pé Bilal ti dé. Hazrat Hassan àti Hussein tí wọ́n ti di àgbà táwọn ti dàgbà lásìkò ọ̀hún, wọ́n sáré wá tí wọ́n sọ yí pé ní ìgbàyé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹ̀yin ni ẹ máa ń pèrun. Wọ́n yí pé bẹ́ẹ̀ ni, nítorí wọ́n ní ẹ pe ìrun yín fún àwa náà. Báyìí ni wọ́n ṣe pèrun tí àwọn ènìyàn sì gbọ́ ohùn wọn. Hazrat Umar nígbà khilafa Hazrat Umar tí wọ́n lọ sí ilẹ̀ Syria, wọ́n fún àwọn ènìyàn ní àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n yóò máa ṣe ìkọ́mọ̀ ní àsìkò ọ̀hún. Hazrat Bilal ti lọ sí Syria, ibẹ̀ sì ni wọ́n ń gbé. Hazrat Umar wọ́n bi Hazrat Bilal rí pé ìrẹ́ Bilal, àwọn ohun àkọsílẹ̀ rẹ̀ ta ni ẹni tí ó fẹ́ kí ó wà ní ọ̀dọ̀ rẹ̀ ní ibi báyìí? Wọ́n dá wípé Abu Ruwaiha ni ẹni tí ó ṣe wípé mi ò ní filẹ̀ fún ẹlòmíràn bí ó ṣe ọmọ ẹni tí òjíṣẹ́ náà sàlám ti mú gẹ́gẹ́ bí ọmọ ìyá mi. Nípa ìgbésí ayé Hazrat Bilal, ẹgbà wa kan wà yìí pé Amr bin Mamun wọ́n sọ pé ọmọ ìyá Hazrat Bilal kan wọ́n máa mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ara ilẹ̀ Lárúbáwá tí wọ́n sì máa wòye pé ọ̀kan nínú àwọn náà ni wọ́n jẹ́. Báyìí ni wọ́n ṣe pé ìpolongo wípé kí àwọn ènìyàn wípé wọ́n fẹ́ ṣe nìkà. Báyìí ni Hazrat Bilal ṣe jáde wípé àwọn wọ́n ṣe nìkà fún wọn. Lẹ́yìn náà Hazrat Bilal wá, wọ́n ṣe tashahhud, wọ́n sọ wípé èmi ni Bilal bin Rabah, ọmọ ìyá mi sì nìyí. Nípa ti ìwà kìí ṣe ènìyàn dáadáa, ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ṣe nìkà pẹ̀lú rẹ̀ ẹ ṣe fún un, tí ẹ bá sì fẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀. Báyìí ni àwọn ènìyàn sọ pé nítorí pé ó jọ ọmọ ìyá yín a ò ṣe nìkà pẹ̀lú rẹ̀. Báyìí ni wọ́n ṣe nìkà fún wọn. Zaid bin Aslam wọ́n ní ẹgbàá wípé Banu Abu Ukail wọ́n wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé ẹ ṣe igi ọmọ ìyá wa pẹ̀lú ẹnìkan. Wọ́n wá sọ wípé kí ni ìwòye yín nípa Bilal? Àwọn ẹni ọ̀hún wọ́n wálẹ̀ kan sí wípé ẹ ṣe igi ọmọ ìyá wa pẹ̀lú ẹnìkan. Òjíṣẹ́ ńlá dáhùn wípé kí ni ìwòye yín nípa Bilal? Báyìí ni àwọn ẹni yìí ṣe lọ, wọ́n kọ̀ nígbà náà wọ́n sì lọ, wọ́n sì tún wá lẹ́lẹ̀kẹta wípé ẹ ṣe yìgì ọmọ ìyá wa pẹ̀lú ẹni báyìí ni òjíṣẹ́ náà ṣàlàyé sọ pé kí ni ìwòye yín nípa Bilal? Kí ni ìwòye yín nípa ẹni ọ̀hún tí ó wà nínú àwọn ènìyàn àlùjánnà? Ẹni tó ní agbẹ̀wò ọ̀hún sọ pé ní àsìkò ọ̀hún ni àwọn ènìyàn ọ̀hún fi ọmọ ìyá wọn sílẹ̀ láti ṣe yìgì pẹ̀lú Hazrat Bilal. Mo ti sọ ní ìṣáájú pé nípa ọ̀rọ̀ pé wọn ò tí ì ṣe yìgì, a máa jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ mìíràn
wọ́n ti ṣe yìgì ní ìṣáájú tí ó sì jẹ́ pé ẹgbàá rẹ̀ náà ni èyí. Hazrat Bashir Ahmad Sahib wọ́n ṣe ní àlàyé pé ní àsìkò khilafa Hazrat Umar ní Abu Sufyan àti àwọn adarí yòókù, àwọn adarí Mecca yòókù tí wọ́n di mùsùlùmí nígbà ìborí Mecca, wọ́n wá láti pàdé Hazrat Umar. Mo níwòye pé nínú ẹgbàá yìí àlékún wà níbẹ̀. Wọ́n sọ pé àwọn ẹni ọ̀hún, àwọn adarí Mecca tí wọ́n gba Islam lásìkò ìborí Mecca, wọ́n lọ sí ọ̀dọ̀ Hazrat Bilal, Hazrat Umar. Ní àsìkò ọ̀hún Hazrat Bilal, Umar àti Suhail náà wà ní ọ̀dọ̀ Hazrat Umar lásìkò ọ̀hún, tí wọ́n wà nínú àwọn aláìní nígbà wáṣẹ̀, tí wọ́n sì jẹ́ ẹrú, tí ó sì jẹ́ pé wọ́n ti gba Islam ní ìpilẹ̀ṣẹ̀. Nígbà tí Hazrat Umar tí wọ́n fún wọn ní àǹfààní láti pàdé wọn, Abu Sufyan, wọ́n sì ní àwọn ipa àsìkò ìjàhílíyà lọ́kàn wọn tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ pé àwọn ò rí irú ìyẹpẹrẹ báyìí rí, pé àwọn ó máa dúró tí àwọn ẹrú tí wọn yóò sì máa wọlé láti máa gba iyì. Wọ́n dáhùn pé ènìyàn wọ́n dáhùn fún wọn pé ta ló ní ẹ̀bi? Òjíṣẹ́ náà sàlá ń pè wá láti gba Islam, akọ̀ àwọn ẹni yìí sì gbà, torí náà báwo ni wọn ò ṣe ní níyì jù wá lọ. Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ yìí báyìí pé nípa ipò Hazrat Bilal, wípé nígbà khilafa Hazrat Umar ní àsìkò kan wọ́n lọ sí Mecca. Ní àsìkò ọ̀hún àwọn ẹrú tí àwọn ènìyàn máa gbẹ́sẹ̀ lé ní àsìkò ọ̀hún, wọ́n wá sí ọ̀dọ̀ Umar lẹ́yọ kọ̀ọ̀kan, tí ó sì jẹ́ ọjọ́ Eid, tí ó sì jẹ́ pé kó tó di pé àwọn ẹrú ọ̀hún tó dé, òun náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọ àwọn adarí ọ̀hún, wọ́n ti wà lọ́dọ̀ Hazrat Umar tí wọ́n jókòó. Nígbà tí wọ́n ti fún wọn ní ìròyìn pé Bilal ti dé, Bilal tó ti máa ń jẹ́ ẹrú wọn tẹ́lẹ̀, tí wọ́n á máa gbẹ́sẹ̀ lé lórí, tí wọ́n á sì máa wọ́ nílẹ̀, tí wọ́n sì máa yí nínú yèrùpẹ̀ gbígbóná. Wọ́n á máa sọ pé ọ̀yá máa jẹ́rìí sí ìjọlọ́run Lat àti Uzza, ṣùgbọ́n wọ́n máa sọ pé ashhadu an la ilaha illallah. Ní àgbà tí Hazrat Umar tí wọ́n rí Bilal, wọ́n sọ pé gbogbo yín sún sẹ́yìn, ẹ fún Bilal ní àsìkò láti jókòó. Báyìí náà ni bó ń ṣe jókòó ni ẹrú mìíràn náà dé, ó sọ fún àwọn ẹni ọ̀hún pé gbogbo yín sún mẹ́yìn, ẹ fún ní àǹfààní láti jókòó. Lẹ́yìn àsìkò yìí òun náà ni ẹrú mìíràn tó dé. Báyìí náà ni wọ́n tún ṣe sọ fún àwọn adarí ọ̀hún wípé ẹ sún sẹ́yìn, kẹsì fún ní ààyè yìí láti jókòó. Ó wá ṣẹlẹ̀ yìí pé bóyá Ọlọ́run bá fẹ́ ṣe ìyẹpẹrẹ fún wọn náà ní àsìkò ọ̀hún, òun náà ni pé àwọn ẹrú bíi 9 10 náà ni wọ́n ti dé, tí Hazrat Umar sì ń sọ fún wọn nígbà gbogbo wípé ẹ máa sún mẹ́yìn, ẹ jẹ́ kí wọ́n jókòó. Ní àsìkò ọ̀hún gbọ̀ngàn wọn ṣe yìí tí ó tóbi lọ́pọ̀lọpọ̀, nítorí náà wọ́n ti dé ẹnu ọ̀nà tí wọ́n sì di pé wọ́n jókòó síbi tí bàtà wà. Èyí jẹ́ ohun ìyẹpẹrẹ tí ẹ̀mí wọn kọ̀, tí wọ́n sì dìde, wọ́n sì bọ́ síta pé ẹ wo bí wọ́n ṣe yẹpẹrẹ wa. Àwọn ẹrú tí ó ṣe pé wọ́n ti máa ń ṣiṣẹ́ lábẹ́ wa, òun ni wọ́n ní kí wọ́n máa jókòó síwájú, wọ́n wá ń tì àwa sí ẹ̀yìn, wọ́n tì wá sẹ́yìn títí tí a fi jókòó sí ibi bàtà, tí ó fi wá di pé gbogbo wa di ẹni ẹ̀tẹ́. Ẹni tí ó gbọ́ àgbọ́yé jùlọ nínú wọn, nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí, ó sọ pé bẹ́ẹ̀ ni ó dára wípé a ti kó ẹ̀tẹ́ lénìí, ṣùgbọ́n ìbéèrè bẹ̀ ni pé ta lẹni tó ní ẹ̀bi? Àwọn òbí wa, àwọn bàbá wa, àwọn ọmọ ìyá wa. Nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n máa ń fi ara ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, àwọn ẹrú yìí òun náà ni wọ́n fi ara jìn, tí wọ́n fi ẹ̀mí wọn jìn. Ní èní tí ó wá jẹ́ pé ìjọba Muhammad òun ni ó ń bẹ, ẹ̀yin náà ẹ ṣe ìdájọ́ láàrin ara yín. Ṣé àwọn wo ni wọn yóò fún ní iyì? Ṣé ẹ̀yin tí ẹ̀ ń fi ara ní wọ́n ni, àbí àwọn ẹrú tí wọ́n ti fi ẹ̀mí ara wọn jìn fún wọn? Ìgbà tí ẹ wá kó ẹ̀tẹ́ lénìí, kí ló dé tí ẹ ṣe ń gbẹ̀hónú? Nǹkan tí ó kan àwọn ẹrú ọ̀hún kò kan àwọn bàbá yín nígbà náà lọ́hùn. Ní àsìkò ọ̀hún tí olóyè yìí sọ̀rọ̀ yìí ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ àgbọ́yé. Wọ́n sọ pé ó dáa náà àgbọ́yé, ṣùgbọ́n ṣé ohun kankan bẹ tí yóò bá ṣe ìtanràn fún gbogbo ẹ̀tẹ́ yìí bí? Láì ní àní tàbí ṣùgbọ́n àwọn òbí, àwọn bàbá àwọn náà ni wọ́n ní ẹ̀bi, ṣùgbọ́n ṣé ohunkóhun bẹ tí ó lè là wọ́n kúrò nínú ẹ̀tẹ́ yìí bí? Ní báyìí gbogbo wọn ṣe ìpinnu wípé ẹ jẹ́ kí
kò sí ọ̀rọ̀ kankan tí a ní láti wòye. Nítorí náà ẹ jẹ́ kí a lọ bèrè lọ́wọ́ Umar wípé kí ni ìtanràn fún ẹ̀tẹ́ yìí. Ìgbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Umar ní àsìkò ọ̀hún, àwọn sàábé ti lọ. Báyìí ni wọ́n sọ fún Hazrat Umar wípé ẹ̀tẹ́ eléyìí tí ó kàn wá nínú ìjókòó lénìí, òun náà ni a bá yín jíròrò lé lórí. Hazrat Umar sọ wípé ẹ má ṣe wo lọ́nà tí ò da, ẹ jọ̀wọ́, torí pé àwọn yìí ni àwọn sàábé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sì máa jókòó síwájú lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Torí náà ó jẹ́ ọ̀ranyàn fún mi kí n jẹ́ kí wọ́n jókòó síwájú, bó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ pé yóò ní lára, ṣùgbọ́n ìwọ ni ó jẹ́ lé mi lórí. Wọ́n sọ pé bẹ́ẹ̀ ni a mọ̀ pé ìwọ ni ó jẹ́, ṣùgbọ́n ǹjẹ́ ọ̀nà kankan bẹ láti lè ṣe ìtanràn fún ẹ̀tẹ́ yìí bí? Ṣé omi kan bẹ tí a lè mu láti ṣe ìwòsàn eléyìí bí? Hazrat Umar tí wọ́n mọ kàkàkí àti ipò àwọn bàbá wọn nígbà náà lọ́hùn, nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí, omijé lé lójú wọn. Àwọn ẹni ọ̀hún wípé ibo ni wọ́n ti ṣe ara wọn dé pẹ̀lú ìwà ìbàjẹ́ tí wọ́n wù, tí ó fi wá di wípé ọ̀rọ̀ yìí mú wọn lọ́kàn débi pé wọn ò lè fún wọn ní èsì. Wọ́n kàn na ọwọ́ wọn sókè sí ọ̀nà ilẹ̀ Syria ni, eléyìí tí ó ń túmọ̀ sí wípé ọ̀nà kan ṣoṣo òun náà tí ẹ fi lè lára yín, òun náà ní kí ẹ̀yin náà kí ẹ lọ fi ara jìn, kí ẹ lọ jà lójú ọ̀nà Ọlọ́run ọba ní ilẹ̀ Syria. Báyìí ni gbogbo wọn ṣe dìde tí wọ́n kúrò ní ọ̀dọ̀ Hazrat Umar tí wọ́n sì lọ sí ojú ogun ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wà nínú ìtàn, kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó darí. Báyìí ni gbogbo wọn ṣe fi ara wọn jìn fún ẹ̀tẹ́ eléyìí tí àwọn bàbá wọn gbé lélẹ̀. Èyí náà ni wípé nígbà tí èèyàn bá ṣe ìjùsílẹ̀ tó farajìn, òun náà ni yóò ní ipò ńlá. Èyí sì tó jẹ́ ẹ̀kọ́ Islam wípé àwọn tí wọ́n bá fi ara jìn, tí wọ́n ṣe òdodo láti ìpilẹ̀ṣẹ̀, àwọn náà ni wọn yóò máa wà lókè. Ìbá jẹ́ wípé wọ́n jẹ́ ẹrú láti ilẹ̀ Abyssinia ni àbí ẹrú láti ibòmíràn tí ò bá jẹ́. Èyí ni ẹ̀tọ́ eléyìí tí Islam fi lélẹ̀ lórí òdodo, tí ó fi lélẹ̀ lórí ọ̀nà ẹ̀tọ́ tí ó pégedé. Kìí ṣe pé lọ́rọ̀ ẹni ta ló lówó, ta ni ó jẹ́ aláìní. Ẹni tí ó bá fi ara jìn jùlọ, tí ó fi ẹ̀mí rẹ̀ jìn jùlọ, tí ó fi ohun gbogbo jìn sílẹ̀, òun náà ni yóò ní ipò tí ó ga jùlọ. Inshallah ta'ala, nípa ti ọ̀rọ̀ lórí àwọn Hazrat Bilal yìí, ohun kan ṣiṣẹ́ kù tí màá ṣàlàyé ní ọjọ́ iwájú inshallah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان